yẹn àwọn àfáà wọn rí bẹ́ẹ̀ nílé bàbá mi ń fìdí pọ̀tẹ́ àwọn àfáà wọn lọ́bẹ̀ ìbínú gbogbo wọn wá ṣe kí ni wọn á ganu sí. King Wasiu Ayinde, Mayegun in general, why always you? Kí ló ṣẹlẹ̀ gangan? Ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo ayé ń jẹ lẹ́nu lọ́wọ́ lórí social media lásìkò tá a wà yìí látìgbà tí ìyá rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó sọ́sùn tó papòdà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban GCFR wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n kí Wasiu wọ́n bá kẹ́dùn pẹ̀lú tìyá rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó lọ. À ń jẹ̀ yẹn lọ́wọ́ wọ́n ní kò kí ààrẹ dáadáa kò sàpọ́nlé ààrẹ dáadáa kí ló dé tó gbé sí social media ọ̀rọ̀ tó bá ààrẹ sọ yẹn ó ṣe bẹ́ẹ̀ ó dàbí ọ̀rọ̀ àbùkù kò dàbí ọ̀rọ̀ àpọ́nlé. Wasiu kò mọ̀rọ̀ àgbà ó kàn ń dàgbà ní kò dàgbà nípa àgbékalẹ̀ ọ̀rọ̀. Ìyẹn là ń jẹ lọ́wọ́ lórí social media ìmí tó wọlé kàṣàgùà látọ̀dọ̀ Ọmọlóòkú ẹ jẹ́ ń kọrin fún Ọmọlóòkú dà ó ti wówó lọ kò wá jẹ bàbí ó bu gánganjẹ Ọmọlóòkú eléyìí ò wówó lọ owó ń bá a sùn owó ń bá a jí ni kí Èdùmàrè kó ṣe owó ní ọ̀rẹ́ tiwa náà kó má ṣe owó ní ọ̀tá wa sọ́jẹ̀ bàbí bàbí ti báwo gàrí Ìjẹ̀bú ń bẹ níbẹ̀ ìkọ̀kọ̀rẹ́ ń bẹ níbẹ̀ ókè bó ṣe ṣẹlẹ̀ rèé ó láwọn àfà ibi ibẹ̀ ní a máa ga ní a máa gànù sí ẹ jẹ́ ká là á mọ́lẹ̀ ó ní báyìí làwọn àfà ibẹ̀ yẹn làwọn àfà ni wọ́n máa gànù sí. Ó ń ṣàlàyé fẹ́nìkan ní bí ètò ìsìnkú ìyá rẹ̀ àdúrà ìyẹn Fìdáù bó ṣe máa lọ bó ṣe máa wáyé ó ń ṣàlàyé fún ẹnìkan ó ní bẹ̀ yẹn làwọn àfà ni wọ́n máa gànù sí. ṣé ẹ dẹ̀ mọ̀ pé Yorùbá èdè àgbékalẹ̀ èyí tó ṣe bẹ́ẹ̀ tó kẹnu ni béèyàn bá mọ Yorùbá lò tí ò bá mọ sọ kì bá dáa kó pamù kó ṣe kíni kó mẹ̀ló ń bẹ̀ tí ò bá mẹ̀lẹ́ ń bẹ̀ Yorùbá àwọn tó ń sọ kò dàbí àwọn tó ń gbọ́ àwọn tó ń gbọ́ kò dàbí àwọn tó ń sọ àwọn tó ń sọ kò dàbí àwọn tó ń sì í gbọ́ a ò ní sọ̀rọ̀ sọ o ẹnu wa ò ní kó bá wa àgógó ẹnu. Ó níbẹ̀ yẹn làwọn àfáà máa ganu sí kí ni tí wọ́n ń pè ní ganu gan ẹ̀jẹ̀ àjọ tú kájọ yẹ̀ wò ẹ̀jẹ̀ àgbọ̀ káwò bó ṣe ṣẹlẹ̀. Wasiu Ayinde, why always you? láìsè bàlò tẹ́lì à ń wẹ̀ ẹ́ lórí tẹ́lì à ń gbọ́ ẹ́ lórí social media bó ṣe ṣẹlẹ̀ lórí ètò àtọpinpin ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ ká gbọ́. Yẹn àwọn àfáà wọn rí bẹ́ẹ̀ nílé bàbá mi ń fìdí pọ̀tẹ́ àwọn àfáà wọn lọ́bẹ̀ ìbínú gbogbo wọn wá ṣe kí ni wọn á ganu sí. Níjọ́ Friday wọn á ṣàdúrà àṣegbọ́fẹ̀tì aṣọmọ jẹ́jẹ́ àwọn akẹ́yẹ kó ń bí àwọn kó lọ síbẹ̀ nǹkan tó fẹ́ ṣe nìyẹn ibẹ̀ láti fẹ́ ṣe equipment tó máa fi perform ibẹ̀ làwọn artist máa wà níbí báyìí èyí tí kí ló lóun jẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀t kí lórúkọ tó kó súnmẹ́tì lẹ̀